ṣe Abdulkadiri ó ní fatastule amala ó ní gbogbo sẹ́tẹ̀yàn bí wọlé ọlọ́run ó ní gbogbo ẹ̀ lòun káàkiri ọlọ́nà àwẹ̀ ọgbà dáadáa ọlọ́bí náfìlà ó ṣe dáadáa gbogbo nǹkan ló ṣe àtisẹ́ rẹ̀ àtàníyàn rẹ̀ ó ṣe gbogbo tẹ̀sùbá tán ọwọ́ nígbà máa wá ṣe gbogbo ẹ̀ wà má ra'aytu amalan afdala min it'ami at'am. ọlọ́run wá rí i pé kò sí iṣẹ́ kan tọ́lọ́lá téèyàn tara ẹ̀ wọ́dọ̀ ọlọ́run ju kéèyàn máa fún yàn lóúnjẹ lọ. ṣé Abdulkadiri ní ti gbogbo ayé yìí bá ń bẹ lọ́wọ́ òun ó ti bá ọlọ́run ò ní ṣe ẹ̀kìtìyàrú kínní kan tóun ó fi ayé òun tóun ìná ayé òun tán ju kó wọn máa fún àwọn èèyàn jẹ lọ. billahi minash shaytanir rajim. bismillahir rahmanir rahim. hadha bayanun linnas wa hudan wa maw'izatun lil muttaqin. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. بسم الله الإلهي. بسم الله الرحمن الرحيم. في قريش إلى بهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. أريه كوكو لارا نبوة محمد صلى الله عليه وسلم. mo fẹ́ kí jòkó yìí ó yòǹbó ànábì lẹ́ẹ̀kan náà ká sì dákẹ́. sallallahu alayhi wa sallam. mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin àlùfáà kẹ́ fún mi ní attention. ẹ má ṣe nǹkan kan láti rí àlùfáà wa Kun Fayakun. ederi àwọn yòókù rẹ̀ àfáà wa Adisikola Algamawi gbogbo wọn. kí Sheikh Ahmad náà ó jòkó láàrin yín báwọn. mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àǹdí wọn báwọn. ọ̀dà báwọn kátó yóò bọ́ àndé Muhammad lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ọjọ́ ti lọ walwajibatu aksaru awqat fa in kanat laka muhimmatun fa'awjis fi qada'iha inú ọ̀rọ̀ Sheikh Azanul Banna inú àwọn sọ́yà rẹ̀ al-ashru. bí àsìkò bá wá rí báyìí àlò náà ni mo kí gbogbo ìjókòó yìí àti ntí ìjókòó yìí kó sínú láti rí àwọn àlejò tí à ń bẹ ń kalẹ̀ gbogbo ẹ̀yin àlùfáà mo kí Alhaji wa Mikael Ọlárẹ̀wájú ọlọ́njẹ́ ọmọ dáa fún yín lọ. Àmín. ọlá baba alágége. Àmín. Àmín. Alfa wa Alhariri ẹ̀bùn Olúwapọ̀ ọlọ́njẹ́ ọmọ dáa lọ. Àmín. ọlá baba alágége ọlá baba lórílé. Àmín. mo kí àwọn afa wa mo rò pé Hausa ni wọ́n Ìmáàmù Diaraba sewula lawali ọlọ́wọ́n bá wa sàlékún dáadáa yín. Àmín. mo kí gbogbo ẹ̀yin àlùfáà mo wá kí àlùfáà wa Abdulrazak Komanda daballahu hayatahu al-Adabi ẹ̀rí nǹkan báwọn ògo àgbáyé olórin àgbáyé ọmọ tí wàá ń lọ nínú ẹ̀rí nǹkan inú ntọ́lọ̀ ń yọ̀ǹda fún wa ń lọ nínú. alhamdulillah. ọba tó fa ọyọ nílùú Ìlọrin ẹni ọba yọ ńlọrin kọ́dà bí òpin rẹ̀ lágbàáyé ẹ̀ pé lágbàáyé mọ̀nà. Masha Allah.
kéèyàn tó lè yọ nílọrin kò yí sí ọlọ́run wá fa kọ̀mọ́ndà yọ alhamdulillah. ó ṣẹ̀ṣẹ̀ darí mọ́lẹ́tìdé nísìnyí Abidjan kọ́hún ó ṣẹ̀ṣẹ̀ darí ni pẹ̀lú àfa wa ọ̀rẹ́ mi bàbá ọ̀tẹ́ntíkì Seiful Qadiriya ọlọ́run jọ máa dáa fún yín sí. àmín. mo wá kí ẹni ní ayatun min ayatillah Sheikh Ahmadul Mukhtar adamallahu hayatahu. bàbá tó bí wọn a máa jẹ́ Sheikh Ibrahim Sheikh al-Bukhari ọlọmọsà Ibrahim Bukhari àwọn jẹ́ Sheikh Ahmad al-Mukhtar bun Ibrahim al-Bukhari ẹ bá ń ṣe sẹ́wù lẹ́ẹ̀kan náà. Sheikhu. innaka lamina al-mursalin. Yasin wal Qur'anil hakim. àwọn tá a bá rí àwọn àmì bẹ́ẹ̀ yẹn bá rà mí kọ́ máa sọ wípé àmì lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá rí àmì tí ó bá ti fẹnu sọ pámì ni àmì ò lè jáde lára ń tọ̀hún náà. Yasin wal Qur'anil hakim. ẹlòmíín rà mí ọwọ́ àbọ̀ pa àmì ẹrẹ́ wọ́n á sọ fún wípé àmì ọlọ́run ni ọlọ́run ò rí. La ilaha illallah. ọlọ́run ò rí òun ọmọ àpámi ni ìyẹn ní al-Mukhtar ẹni ọlọ́run fún rẹ̀ sàlẹ́sà èyí tá à ń ṣe lónìí yìí ìjókòó yìí náà ó fojú wa ó fi hàn wá wípé ẹni ẹ̀sàlẹ̀ ni tí ó jókòó lẹ̀ yìí. Yasin wal Qur'anil hakim. ẹ̀ ń bọ̀ wá àbáwa kún fàyẹ̀ kún àbáwa rizikọ́lá kọ́dà mú kí sẹ́yàmà náà gbogbo yín mú kí àti mudir algamawi gbogbo yín pátá adamallahu hayatahum. iná mú kí àti mọ́lá sákìrù náà gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ asahab àfa àti ọba ti ní sàábì àgbà ọlọ́run ọgbà fún ni. Masha Allah. àwọn sàábì ni máa ń múṣẹ́ dùn dáadáa gbogbo yín squad yẹn sì pé dáadáa ẹni tí ń gbá midfield orí mú Alhamdulillah. ẹni tí ń gbá 11 orí gbá ẹni tí ń gbá 7 ọmọ operate dáadáa yóò máa bí ṣe gbé across ẹni tí ń ṣe ń defend náà máa defend ẹni tí ó kó wọn wọlé wá jẹ go ní Muhammadu Rasulullah tí ó wàá mú pọ́ìntì àwọn kan bẹ táwọn ń defend yẹn yìí. innaka laminal mursalina ala siratin mustaqim. Hayakumullah. bá a bá ń wá defender Muhammadu Rasulullah fún báyẹn kún rè. innaka laminal mursalina. Martinez wa nu. laminal mursalin. wọ́n bá jọ́dún ẹ̀yin Chelsea kí lẹ́ pé Silva lẹ́ pé ń ayé bẹ̀ kọ́ ọlọ́dún ẹ̀yin Chelsea. laminal mursalina. àfáà Sheikh Ahmadul Mukhtar. adamallahu ẹ dákun torí hayatahu. Ọlọ́run àmì lélẹ́yìí àbí èsàmì jàmá ẹ dáhùn ni Àmín. ẹ gbọ́ dáadáa nínú àwọn àmì Ọlọ́run lérílẹ̀rẹ̀ ń bọ̀ àbá Hayakumullah. gbogbo ẹni yóò wù láyé tírú eléyìí bá wà nù fámìlì kan bí fámìlì òun bá sọ pé adìzóònù ẹnu ẹbí ọ̀hún àṣàṣì ran ẹbí náà Subhanallah. àti kọ́pẹ́ bí wọn ò ní là ní wọn ó dìzóònù lélẹ́yìí ọ̀rọ̀ máa ti ń mọ́gbó ẹ̀ dìzóònù ẹ̀ ọ̀rọ̀ máa ti ń jalè ẹ̀ dìzóònù ẹ̀ ọ̀rọ̀ máa ti ń gbébọn ẹ̀ dìzóònù ẹ̀ ẹ̀ ń kà á mẹ́bí ẹ̀ wá ríru eléyìí nú ẹbí kẹ́nìkan á nígbà náà òun dìzóònù ẹ̀ ẹni wọn bá jẹ́ bí yín tí wọ́n bá ń sọ ń ta tó ní à ọkàn jẹ́ bí wa ni àfẹ́ràn rẹ̀ o kì í jẹ́ pé ọ̀fẹ́ràn yín wọ́n sàṣì ni Hayakumullah. ọwọ́ àṣàṣì bá ní Akramakumul àbáwọ̀ ẹ̀fọ́ karim. olúwa kọ́dà ń bí ẹ bẹ́ẹ̀ yẹn bá kọ́ru eléyìí ń kéwú lẹ́ni tí ọ̀kọ́ ń kéwú tí ń pè é má rẹ̀ ẹ̀kọ́ máa kéwú ń ni Masha Allah. ọgbọ́n ẹni tí ọ̀kọ́ ń kéwú yìí sì ń pè wípé a ṣé Ahmadu Mukhtar ọmọ kéwú mi ni èmi mọ́kọ́ kẹ́ni ọwọ́ akọ́ru eléyìí ń kéwú kọ́ wá lóhùn sọ eléyìí nù ọmọ kéwú ń wọ́n bá ti sọ̀rọ̀ eléyìí nù pọ̀lọ́ ọmọ kéwú mọ́láyé nù. wal Qur'anil hakim innaka laminal mursalina ala
صراط مستقيم. Alhaji wa Mikael bẹ́ẹ̀ bá kọ́ru eléyìí ń kéwú. Báwa ní gbà náà wípé òun ti sóònù ru eléyìí ń nu ọmọ kéwú. Kó múru rẹ̀ méjì wá nínú ntọ́kọ́. Hayyakumullah. Téèyàn fi sọ̀rọ̀ eléyìí nù. Kó múru ẹ̀ méjì wá ẹnìkan ṣoṣo yìí ó tó ẹgbẹ̀rún èèyàn. Àwọn tí wọ́n ti gba oúnjẹ yà yín nísìnyí wọ́n ti lé 1000. Ń bọ̀ àfà wọ́n ti lé 1000. Àwa tá n bẹ́ bí yín náà a lé 1000. Kéèyàn fún èèyàn 2000 lóúnjẹ tí èsì tí ègbà wẹ̀. Ẹni wa nírú eléyìí tó kọ́ eléyìí kọ́ wa nígbà náà wípé ayọ́kù nu ọmọ kéwú àṣàṣì ni o àṣàṣì tí ọ̀dà ni o kọ́dà àṣàṣì wọn kọ́dà ọyẹ kó ń tọ̀ wọn ó ṣèpè lẹ́ni ọ̀ṣàṣì. Allah. Anasu alifu minhum kawahidi wa wahidi kal alifin. Ọmọ yìí ń bọ̀ lọ́ bọ́ sí kí n lè máa kó lè máa rójú mi dáadáa. Anasu alifu minhum kawahidi. Ẹ ń bọ̀ wá kún báyẹn gùn ẹni tọ́já sí wípé ẹnu rú àfa amadu bá tẹ̀lé láàfáà rí ọjà náà sì fún rí ni àbó dó lẹ́yìn rẹ̀ rí nígbà tó jẹ́ pé ń tá a kọ fún lásìkò ńgbà náà ntọ́ a bá sì kọ fún yàn tó bá lásìkò básìkò wọn ọba ti tó yọ máa sáfù náà gbogbo ẹni tí ọba gata bá fàmì sí la tí ọba sáfù kò ní rí gíga lò. Hayyakumullah. bẹ́ẹ̀ bá wá ń sáfù kò síbi tí sì ò lè gbé yàn lọ. iṣẹ́ máa wá gbé yàn lọ bòmí yọ wá gbé yàn pàdé ẹlòmíì èyàn lè máa kéwùjọ ń tọ̀hún lọ àmọ́ ń tọ̀hún lè máa lò gba tiẹ̀ lọ́wọ́ ná tígbà tolúwẹ̀ sì ń bọ̀ wá á wàá tò lẹ́yìn irú ẹ̀ a sì ti kọ́ wípé yóò jẹ ní ìhun lọ láyé. Masha Allah. Jọ́tà sì kò ní bá wá dé ẹni ó tò sẹ́yìn rẹ̀ wà ní ní Mùtárù ń kọ́dà ajánásì mi ní jọ̀hún àìmọye ẹni ọkọ̀ máàmù Málìkì ń kéwú nígbà wọn di pé Málìkì padà máa jà wọn lọ wọn bínú rẹ̀ wọn náà tó padà dọ́mọ kéwú rẹ̀ padà. Anasu alifu minhum kawahidi wa wahidi kal alifin amru ana. Abáṣọ ń jọ ní ipa àwọn kan wá lè mú màkọ́lá wọn á fi pamọ́. Orin yìí lọkọ kìmí orin tó kọ kìmí nígbà tí èdè yẹn sẹ́yìn ọlọ́mọ wa jẹ àbí kí wọn náà gbà fọlọ́ ńlára rẹ̀ òun ni ó sọ fún ọ wípé aṣáájú wa rèé aṣáájú kí ó sọ pé èmi la aṣáájú rẹ̀ torí bí ọba sáwọ aṣáájú lára rẹ̀ ọkàn máa fi àjẹrà rẹ̀ ayọ́mọ wa ṣépèlè ọ wípé sẹ́yìn yín dẹ àfa ṣé Amadu ní ayé wọn bàjẹ́ tó báyìí. Alifu minhum kawahidi wa wahidi kal alifin amruana. Ẹ wá wo poro tẹ́ mú poro tí gbogbo àwọn àfa àti wọ́n yé ma bẹ̀ àfa wa kọ̀mọ́ndà àwọn àfa yìí mọ̀nà yìí ọ̀nà yìí àwọn olóṣèlú ló ní wọ́n sì fi wá ipò kún ọ wọlé ni ipò wo ni ṣé Amadu Muktaru ń wá ṣé chairman lọ́fẹ́ jẹ ni àbí gọ́fúnà lọ́fẹ́ jẹ àbí ọ̀nàrẹ́bù lọ́fẹ́ jẹ àbábùjá ní ń lọ tíbi wá ń serú eléyìí àwọn tó dìbò tán wọlé lọ́dún yìí wọn ò ṣe tó báyìí. Masha Allah. táwọn yẹn fi tẹ̀lé wọn ẹni wá lóun ò dìbò ayé inú ilé Ọlọ́run lòun fẹ́ wọ̀ ọ wá ń torí ẹ̀ sílẹ̀ yìí àkọ́kọ́ ẹni ọkọ̀ serú nǹkan báyìí tó sì cherish ẹ̀ sí Abdulkadiri ni qaddasallahu sirrahu Mawlana sí Abdulkadiri ó ní fatastu li a'mala ó ní gbogbo sẹ́tẹ̀yàn bí wọlé Ọlọ́run ó ní gbogbo ẹ̀ lòun káàkiri ọlọ́nà àwẹ̀ ọgbà dáadáa ọlọ́bí náfìlà ó ṣe dáadáa gbogbo nǹkan ló ṣe àtisẹ́ rẹ̀ àtàníyàn rẹ̀ ó ṣe gbogbo tẹ̀sùbá àtàn ọwọ́ nígbà máa wá ṣe gbogbo ẹ̀ wa ma ra'aytu amalan afdala min it'ami at-ta'am Ọlọ́run wá rí i pé kò sí iṣẹ́ kan tọ́lọ́lá téèyàn tara ẹ̀ wọ́dọ̀ Ọlọ́run yóò kéèyàn máa fún yàn lóúnjẹ lọ ṣé Abdulkadiri ní ti gbogbo ayé yìí bá ń bẹ lọ́wọ́ òun ó ti yé báwọn Ọlọ́run ò ní ṣe ẹ̀tìyàrú kínní kan tóun ó fi ayé òun tóun ìná ayé òun tán yóò kó wọn máa fún àwọn èèyàn jẹ lọ. Àná Muhammad náà dá sí ń tẹ́ ẹ ṣe yìí Ànábì ní máa ń bá ta Ànábì ní máa á má nàbí Ànábì ní kò gbà mí gbọ́ kò sí nù mùmínì mamba tasabana ẹni ọba sùn lálẹ́ ó yó ó jẹun yó dáadáa wàjáruhu ja'i'un ila jambihi wa huwa ya'lam bihi. Ará àdúgbò rẹ̀ kan wá ń bẹ débi ń pa àwọn àtàwọn ọmọ rẹ̀ ń sunkún ń sì ń gbọ́hùn ẹkún àwọn ọmọ oúnjẹ sì kú ọ wá ní kí wọ́n dà á fàjà Ànábì ní wọ́n bá dàlù kìyàmà ọba ní wọ́n máa tẹ̀lé òun lọ ní àlùjánnà kò gbọdọ̀ kálọ. Sallallahu alayhi wa sallam. Hadisi kanu
torí káwọn ìyá yìí ó lè mọ rírì ń bẹ nínú àwọn tó jókòó lẹ̀ yìí ń tẹ́ ẹ ṣe yí àmì ni yóò di ọ̀rọ̀ lọ́la ọ̀rọ̀ lẹ́ ń sọ kalẹ̀ yóò di ọ̀rọ̀ tó bá dọ̀la ọ̀rọ̀ àwọn akẹ́là ń sọ lónìí àwọn ìyá yìí ń bẹ nínú àwọn ọmọ tiwọn náà tí wọ́n fàdé yà yín lónìí tó yẹ pé tó bá dọ̀la irú tẹ́ ń ṣe yìí làwọn náà máa ṣe wọ́n máa wá rántí ń jọ́nà wípé tó jẹ́ máa ṣe léyìí ni pé ńgbà tí ìyá mi ń bẹ ìyá mi ti fà mí lọ bìkan lè gba oúnjẹ rí èmi náà ti wá fi sámi pé tẹ́ ń bá déyàn irú ẹ̀ lèmi náà máa ṣe. Anasu alifun minhumu kawaidi wa waidun kal alifin. Amuru ana. ṣé wàá Ahmadul Mukhtar Wallahu hayatahu. olólùfẹ́ èmi màrúwà èmi èé bá gbogbo èèyàn ṣe o gbogbo àfa kẹ́mi máa bá ṣe láyé mọ́ra mi lára yín ni fi ń bá yín ṣe yín sì ti máa bá yín ṣe nu Masha Allah. ọlọ́run ò sì ní yà wá gbogbo ń tọ́ bá wí o wí ibi èmi wà nù Alhamdulillah. wọ́n náà máa bẹ́ẹ̀ rí ibú tó ń bá lọ ẹ máa fara yín lọ ẹ lè ṣe rí ibú ẹnìkan tí ó sì dàrí wa rú Masha Allah. ẹ kí bò sí ànábì kẹgbọ́n Sallallahu alayhi wa sallam. jama n tẹ́ ẹ ṣe yìí ẹ wo iye èèyàn tó ti gba oúnjẹ lọ́ọ̀yà yìí nísìnyí ẹ wo èèyàn tó gba oúnjẹ lọ́ọ̀ni Sayyidina Ali Karramallahu wajhahu. èèyàn mẹ́ta péré náà ló fún lóúnjẹ tọ́lọ́hun fi sínú àwọn àbúrò ṣé kí ni òun ṣe ń kílíà Akramakumullah. bá ń gbé dáadáa bá kọ́ máa pé mo wà lẹ́kọ̀ọ́ ní Sùúrùlérè ní Abdul Wahab Fọláwíyọ́ Central Mosque nbẹ mọ wa so ti gbé kínní wọn sí ní Shita nbẹ mọ wa dé ntẹ dún yìí èmi àti kọmanda aláṣẹ wáyà yìí òun nu kọmanda olórin àgbáyé nu Akramakumullah. àjọ wa láti Ìlọrin ni ibi awakọ yìí àbá àrírí yìí ẹ̀bùn Olúwa ọ ẹsẹ̀ dárí Egypt ni Allah. ẹni ọmọ tí ń jẹ ayé ara ẹ lọ ó ní kú Àmín ya Allah. ẹ̀rí nǹkan bọ́dì wọn kéré àmì jìnnà tí ń bẹ́ ń bí àfà káì ó ju ti tírélà lọ. Masha Allah. kíni tóbi àgbákòtò ọkàn tóbi tí ó sì ń kankan lára rẹ̀ ọwọ́ tóbi ọwọ́ ń gbé ńjìnì kéékèèké à ń gbé ńjìnì àwọn pijó kéékèèké ó gbé ńjìnì ńlá ní bẹ́ẹ̀ lára rẹ̀. Innal abrara yashrabuna min Sheikh Ahmadu Mukhtar. ka'sin kana mizajuha kafura. ẹ wo nǹkan Sayyidina Ali èèyàn mẹ́ta péré ló fún lóúnjẹ ó sì gba sàtì àbúrà ọ wà nù àwọn àbúrà daraja àbúrà sì ni daraja yẹn lágbára gan daraja tó tún lágbára tóun àti àbúrà jọ súnmọ́ra wọn òun daraja fàlà òun náà lágbára kéèyàn tó lè di mufiliw kéèyàn tó lè wà nù àwọn àbúrà Sayyidina Ali ẹnìkan wá bá a misikinu dé wá bá a njọ kẹnjọ àkọ́kọ́ wọn gbààwẹ̀ lọ́wọ́ náà ni misikinu wá dé pọ wọn ò ní nǹkankan wọn ò rí nǹkankan jẹ Sayyidina Ali ní nta fi sínú máa gbé lọ wọn lè jẹ. Allahu Akbar. ó dijọ́ kejì yẹtíìmù dé ẹni tí ò ní ìyá tí ò ní bàbá òun náà sunkún dé ipò ẹ̀dá kan ṣàánú mi òun ò ní bàbá òun ò ní ìyá ibi ń pa òun ò rí nǹkankan jẹ Sayyidina Ali ní tó fi sínú òní ẹgbẹ́ fọkọ́ máa lọ ìyàwó rẹ̀ ní tànà sínú àná látànà sínú dìsín omi lásán ni wọ́n fi ń sínú. Allahu Akbar. nígbà tí ó di ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún gbàwé ẹlẹ́ẹ̀kẹta lọ aziru dé ẹni ìgbèkùn mú ẹni ara ni òun náà dé ìyàwó rẹ̀ wá ní Fatima wá ní ìwọ máa lọ ẹ ní kó bá wa àwẹ̀ mẹ́ta náà wọ́n sì fẹ́ gbà lérí pé wọ́n ń wá ọmọ wọn fẹ́ bímọ. Allahu Akbar. Sayyidina Ali ni ẹ gbé fún wọn náà kọ́ máa lọ ọ wá gbé fún ọlọ́run ọlẹ́yìn màláíkà ẹ bá ń kọ́ oko àlè sínú àwọn àbúrà ẹni ọkọ̀ gba wìzámù àbúrà Sayyidina Ali ni ọlọ́run fi wá ròyìn rẹ̀ fún ànábì wípé ìwà ànábì ń bẹ nínú àwọn sàábì rẹ̀ tí mo ti fún láwọ̀ọ́dù ó ti wà nínú àwọn àbúrà. Innal abrara yashrabuna min ka'sin kana mizajuha kafura. ọlọ́run ní àwọn àbúrà yashrabuna min ka'sin wọ́n máa mú nínú kọ́ọ̀pù kan kana mizajuha kafura. Kafura la fi òun la yẹ papọ̀ òun la kò máa ó dáa tó dùn ọlọ́run níbi wọn ti máa mú lálẹ́ kìyàmá nù.
nígbà wá wí bẹ́ẹ̀ ọlọ́run wá ní ntọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé. أين يذهب بها عباد الله yasọ̀rọ̀ àbúkọ́. أين يشرب بها àyìnà kọ́ ẹ̀ dààmú rẹ débi ọba wù mí dáadáa. أين يشرب بها عباد الله يفجرونها تفجيرا أين يشرب بها عباد الله يفجرونها تفجيرا أين ọlọ́run ní ojúṣe kan bẹ fún òun nìkan. يشرب بها عباد الله ẹni ọba jẹ́rú ọlọ́run tó wà nù àbúrárù ni ọmọ àmú bẹ́ẹ̀. يفجرونها تفجيرا àyà gbogbo bí ọba fẹ́ mú yàn yín bó fẹ́ mú lọ́hùn gbogbo yà á fà wọnú ilé rẹ̀ lọ́nà kan náà. يوفون بالنذر ọlọ́run lákọ̀ọ́kọ́ tó ṣe ni pé wọ́n ń pè àdéhùn. ويخافون يوما nbọ yóò fún nàbì nàzírì. يوفون بالنذر olóhùn ó pin oúnjẹ ọdájọ́ ọjọ́ sì pé ó sì ṣe. يوفون بالنذر ó ní gbogbo ńkálùkù ọmọ sílẹ̀kùn wọlé. يوفون بالنذر níbo tí wàá ṣe yín tán wàyàká ويخافون يوما كان شره مستطيرا wọ́n bẹ̀rù ọjọ́ kan ọjọ́ táburú rẹ̀ lágbára ọjọ́ bú ọjọ́ pàmòrẹ́gẹ́dẹ́ wọ́n bẹ̀rù ọjọ́ náà. nígbà wọn bẹ̀rù rẹ̀ kí ni wọ́n wá ń ṣe. ويطعمون الطعام على wọ́n ti ní حبه hànjẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní hànjẹ aláhùbìhì. على حبه kìí jẹ́ pé ẹnìkan túláàsì wọn ẹnìkan ò sì wọṣẹ́ fún alimọ̀tàrù látọdún mọ́kànlá eléyìí lọ́dún kọ̀ọ̀kànlá tí ń ha táàfà tí ń ha jẹ fún èèyàn ní wọn pọ̀ sí ni eléyìí tó pọ̀ ju tọdún tó lọ lọ. على حبه bá a tiẹ̀ wá lọ́dún tó lọ wá wọnú kínní eléyìí tẹ̀mí gánigánni yá fi yìí eléyìí pọ̀ الله أكبر adúpẹ́ kọ̀ wá dí àwọn nǹkan míì lọ́wọ́ mọ́sálásí tó ń lọ lọ́wọ́ báyìí alhamdulillah ní ilẹ̀ tọ́já sí wípé owó tí wọ́n ṣe DPC lẹ́ẹ̀lẹ̀ lásán tí wọ́n gbé bọ́nu lẹ́ẹ̀lẹ̀ bá a bá dọ́dọ̀ wà lọ́rin akọ mọ́sálásí méjì لا إله إلا الله bẹ́ẹ̀ni lọ́dọ̀ tiwa bọ́lọ̀ ń sànù wà lọ́rin púpọ̀ ọlọ́run òjò wọ́n wàhálà tiwa bá ṣe ń wàhálà yìí lẹ́kọ̀ọ́ yìí ilẹ̀ díẹ̀ nísìn àwọn nǹkan tó bá ń dààmú rẹ ní sáìtì ọ̀rọ̀ àbùn alówó díẹ̀ àwọn wọ́n lè mutí nù àwọn tí ó mutí nù wọn èyí tí ó ti mutí alẹ́ kó fómi ọmọ bá ṣe tiẹ̀ lọ́ni àmọ́ yẹ àyẹn owó tí wọ́n gbé bọlẹ̀ lásán ọlọ́run ló mọ yẹ kọ̀ wá dira wọn lọ́wọ́ ẹni ọba àfa yòówù tínú bá ń bí lérí irú eléyìí kò fẹ́ rí bẹ́ẹ̀ fún ni الله أكبر ó ti dá kí Islam orílẹ̀ ń ṣe yìí. alhamdulillah ويطعمون الطعام على حبه àti mo ti rí tí mo fẹ́ lò ń bẹ̀ حياكم الله ẹni rírì ọba yìí ó ti mọ̀ pé àyà ti parí mẹ́wọ̀n ọ̀rọ̀ ti parí bẹ́ẹ̀ ما شاء الله kí n má wàá jẹ́ kó pọ̀ mọ́ má jẹ́ ọ́ pọ̀ mọ́ inú muflihu ni àfa wa kọ̀dé aflahal mu'minun ọ̀kan nù àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ sọ bẹ̀ fún mi Kazim. يقول الله عز وجل يوم القيامة Tara. للأنبياء والعلماء òun kọ́ وعن بعد رحمة الله عليهم àwọn kan lọ sọ bẹ̀ nù àwọn àfa من لم يرى المفلح wọn ní gbogbo ẹni tó bá lóun ò rí muflihu لا ńbọ يفلح ẹni tó bá lóun ò rí ẹni ó jèrè ayé tó rere Ọlọ́run jẹ láàyè fúláhù ó ń tọ̀ wọn ò ní jèrè. أنت ńbọ ترى ńbọ المفلح ẹni bá lóun ò rí Sheikh Ahmadu Mukhtar Muhammadu Rasulullah صلى الله عليه global family ẹni bá lóun ò rí wọn ròyìn ẹ̀ fún ọlọ́mà o tún rí lójú ọlọ́ọ̀dàmà ọwọ́ àrí ọwọ́ ni tọ́mẹ́kẹ́ yìí náà ni tọ́mẹ́kẹ́ yìí náà ni sọ bí wọ́n ti dàgbà kún ó tó dépò ìlérí rẹ̀ láyé bẹ́ẹ̀yàn bá dàgbà ẹ̀mí àtàlájì bẹ́ẹ̀yàn bá dàgbà kó tó dáa fún kò lè gbádùn rẹ̀ ẹni ọba dàgbà èèyàn wọ age of 70 years ọwọ́ ara mọ́tò ń jẹ ìyàbọ̀ àgbà tí ń lo ayé bọ̀ wá ni wọ́n lálàsẹ̀ ayé rẹ̀ ó jìyà ó gbà àrùsẹ̀ gbogbo ẹ̀ wá rẹ̀ nìkan bọ̀ mọ́tò wọ́n bùn ní kílẹ̀ ń gbẹ́rọ àmọ́tò pẹ́ńsù wọ́n wá bùn wọ́n ní ẹ̀ báwọn kọ́ sí pé òwúrọ̀ làwọn ọba jálẹ̀ ọ̀sán ni ó sì wà ní 70 years níjọ́ lálẹ́ ọ̀hún ó tó dé bá gbogbo ẹni tí ó bá dé èèyàn láyé tọ́lọ́run bá fàmì sí ilá láyé kékeré láti bẹ̀rẹ̀ sí pè é lámì Sheikh Ahmadu Mukhtar ti ń bá a bọ̀ wá nísìnyí ní ìjẹ́ àmì yìí àbá ọgbọ̀n ọdún ti ń lọ ما شاء الله ọjọ́ eré ètò báyìí nígbà náà الحمد لله òun lọ dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yà tètè gbà ṣé òzázìlì oníkádàrá tèmi ní ń lò yìí bẹ́ẹ̀ yẹn bá lóun ọgbà yóò yí lérí ìwọ náà mà kó yí lérí
ẹnu bá jẹ́ ń dákọ̀ sí Amadu Mukhtar tó wípé ìyẹn ọmọ akéwù wa nù eré yíbọ̀ náà nù èyí tó yẹ kó sọ ni wípé àfáà ni ntọ́ yẹ kó wí nù àbí mo ní àfáà Amadu Mukhtar àfáà ni àfáà Amadu yẹ ma wá ní àfáà wa ni wọ́n bẹ́ẹ̀ ti rí wọn o wọ́n dà gbogbo ń tàn lóye àwọn wọn kọ́ wa ìwọ kó wí bẹ́ẹ̀ àfáà ti máa ń pé ẹ̀rí àfáà èmi mọ́ kọ́ ọ̀la àlùbáríkà ni. man lam yara al-mufliha. ẹni bàbá eléri. la yaflahu. òun náà ò ní sẹ́rí rẹ̀. anta tara al-mufliha. ìwọ lẹ́ni apèlé yàn. walakin tarahu bi ayni ra'sika. bí àyìnẹ́ ra'sika ojú má kọlù gánà lọ wá fi wò. la bi ayni qalbika wa sirrika. ó fojú ọkàn àtọ́jú àṣírí Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ ó fi wò. wa imanuka laysa laka. gbogbo ẹni wọ́n bá ṣe bẹ́ẹ̀ kò ní ìmánì láyé nù. fala jarama la yakunu laka. fala jarama kọjọjú. la yakunu laka basiratun. orin tí ó di orí ni wípé kò ní basira ọ̀tọ̀ ní basọ́rù ọ̀tọ̀ ní badira basọ́rù ló ní kò ní badira basira ní bẹ nínú basọ́rù ní bẹ ń ta. tabsuru biha ghayraka. kò sí ntí ọ máa fi wo ntí Ọlọ́run pè lámì. wa qala subhanahu wa ta'ala. ẹ gbọ́ bá mi ti sọ́nù àdéhùn tó kò dùn sí. innaha la ta'mal absar. la inú Al-Qur'an ni pé innaha la ta'mal absar. kìí jẹ́ kó fọ́ ojú takọ́lọ́fọ́ kìí jẹ́ pé kò rí lóòótọ́ ó rí. ẹ wo gba bàbá Mudiru dájú àwẹ̀ bàbá tí ń dájọ́ bọ̀ wá nísìn láì mọ iye ọdún wọ́n wá dá lọ́dún kan táwọn èèyàn gbà fún wọn wọ́n wá dá lọ́dún kan wọ́n wá ní àní kírun níjọ́ lọ́la o àwẹ̀ ń bẹ lọ́la á kírun lọ́túnla Sùdíyà tí à ń tẹ̀lé wọn kálukú lè gba oṣù lọ́dọ̀ wọn tí Sókótó náà ń gbà ń bẹ̀ Sùdíyà wa ní bàbá Mudiru ní àní kí lọ́la. Masha Allah. àwọn yẹn wá ń wo Saudi àti Mudiru tani òun ni. Hayakumullah. ìlú anabi Saudi ẹ gbọ́ aliuma anabi Mudiru. Damallahu hayatahu. anabi ó sì ìlú lóòótọ́ fálù lóòótọ́ àmọ́ anabi fálù aliuma rẹ̀ gan jùlú lọ. ó fálù aliuma jùlú lọ. nígbà wáyà Mudiru wá wíni àwa kírun tán Saudi wá ń sọjọ́ kẹta pé ẹ̀dá kẹfẹ́ríjì òun ẹ̀fẹ́ríjì àwọn o gbogbo ẹ̀yin tí ẹ̀sùn ń jọba yìí o ẹ dá àwẹ̀ padà o òun tọrọ àforíjì lọ́wọ́ yín òun kálukú ẹlòmíì ò dá padà dòní ó ti yé kọ́dà wọn tún sanwó sànà. láti gbà náà lèmi ti rí pé bàbá yìí gbogbo ń tọ́ bá wí tọ́lọ́hún ni láyé ntí kù á nílẹ̀ hàwá. huwa illa wahyu yuha. ọdọọdún yìí ọdún yìí wọ́n wá wí làwọn èèyàn bá ń wí pé kíni gan nígbà wọ́n mú kalẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ kálọ̀ lè mà ní wípé Saudi ti mú kalẹ̀ báyìí lẹ́yìn ìgbà tí baba Mudiru wí ń jọ Friday Saudi náà wá wí ní àná àbí jẹta kọ́ òun náà ti wá wí kalẹ̀ wípé ntí Mudiru wí wọn náà làwọn tẹ̀lé o. nígbà Saudi bẹ́ẹ̀ Sultanu Sokoto ó ní ntí babalágége wí wọn náà ní àwọn ṣe àwọn Turkey àwọn náà ní ntí babalágége wí ní àwọn ṣe ẹni tó yìí sọ̀rọ̀ yìí àwọn kan ní ìbọ̀rẹ̀ Mudiru ẹni tó ọlọ́rẹ̀ ó tún wá ṣe iṣẹ́ tí wọ́n tọ́ lálàáfíà tó ríru ẹ̀ sí. ibi tó yẹ kéèyàn ó ti gbà wípé àmì Ọlọ́run abàmì Ọlọ́run ni tẹ wá rí wípé ara ní ń bọ́ sí ara ní ń lẹ làákàyè tí wọ́n fi ń ṣiṣẹ́ ọ̀lẹ ibi èmi ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà wípé ọdún ilẹ̀ ti mọ̀ wípé àlàáfíà ti dé bàbá náà bí tamam torí pé làákàyè tí wọ́n fi ń bá wa wá oṣù kalẹ̀ làákàyè náà wọ́n tún fi wá lọ́dún yìí náà òun Saudi náà tẹ̀lé ni Sokoto náà tẹ̀lé ni Turkey náà tẹ̀lé nígbà wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá tún wá lóhun òríru èyí o ojú inú iná lọ fọ́ kì í ṣe títà. Masha Allah. ṣé Ahmadu Mukhtar Damallahu hayatahu. ní parí ọ̀rọ̀ irú yín báyìí o ẹ̀yin àfa di wọn gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn mẹ́ni o ẹni ọjọ́ ká Ahmadu Mukhtar bá ń wá máìkì mi wá ẹni ọjọ́ rẹ̀ ṣe ká Ahmadu Mukhtar mẹ́ni ẹ jókòó tì o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó lẹ̀ mẹ́ni ẹ jókòó tì irú wọn yìí pọ̀. Hayakumullah. irun wọn yẹn pọ̀ abàmì ni wọ́n perú àwọn tó jókòó yìí. Allahu akbar. ṣé ma pa bàmì lèmi náà. Masha Allah. ẹni wọ́n bá sì jẹ́ alẹ́ àrífù yà àrífù ẹni wọ́n bá jẹ́ abàmì ní dábàmì mà. Confirm. ọmọ baba alágége. Hayakumullah. abẹ́ mi yẹn sábàmì ni. Confirm. Ana
Abdulwasi' waliyullahi al-Jakmali. Qulubul awliya ila uyun. Mbo bọ́sọ́lá náà lọ́dọ̀ Shehu Zakaru l'Abẹ́òkúta ngbà mo wà ń bẹ̀ lánàá mo sì wá sí ń bẹ̀ Mawlana Nakibul Ashraf jókòó lẹ̀ mo wá sọ̀rọ̀ Shehu Zazili Aba Salati Sheikh Adam mo wá sọ ẹnìkan wá pè mí wípé ọ̀rọ̀ tí mo sọ ni ìjẹ́ ọ̀rọ̀ náà ní zanat ó ní sọ̀rọ̀ náà mo wá bọ́rọ̀ wọn wá ni Sheikh Adam òun ni tó ń tún sọ yìí Radiyallahu ta'ala anhu. pẹ̀lú ṣáàyìdì Mawlana Sheikh Adam kìí ṣe material Nàìjíríà ló produce yẹ Hayyakumullah. wọn lọ bọ́rọ̀ material wọn ni Aba Shazili kìí ṣe material wọn yẹn o Aba Shazili kìí ṣe material Nàìjíríà Masha Allah. bẹ́ẹ̀ ni sí Abdullahi Salati àwọn yìí wọ́n yẹ ṣe material Nàìjíríà sẹ́mi pé ìlú kọ̀ọ̀kan ló ní material tí wọ́n fi produce nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀ kọ̀ọ̀kan sì ní ti máa jáde ń bẹ̀ òòrùn ìlú kọ̀ọ̀kan sì ní ti máa bí bẹ́ẹ̀ lójó bẹ̀ ibi tó ti máa ń bẹ̀ ni pé Sheikh Adam Radiyallahu ta'ala. tọ́ba yẹ pé Nàìjíríà ló ní material Sheikh Adam ní bí Sheikh Adam ti rí òun ẹ sọrú rẹ̀ méjì material sàgbọ̀dọ̀ kúnlẹ̀ Masha Allah. tí wọ́n fi produce irú ẹ̀ padà èmi yẹn sọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ìròrí mi jìnnà ọkọjá tiẹ̀ làákàyè tẹ̀mí fi ń ṣiṣẹ́ ó yàtọ̀ fẹ́yìí tí wọ́n fi ń gbọ́ làákàyè rẹ lè má ṣe dédé ọ̀rọ̀ tèmi torí làákàyè ń kéke ọ̀rọ̀ tèmi tóbi kọ́ wa lè wọnú làákàyè rẹ wa ma ya'qiluha illa al-alimun Alimun. ibi tẹ́ ti mà bẹ́ẹ̀ Sheikh Adam ibi tẹ́ ti ríru wọn irú material ni Egypt lẹ́ ti rí material Egypt ni wọ́n fi produce Sheikh Adam lọ́fà tí bàbá yẹn fi nífẹ̀ẹ́ Egypt ju gbogbo òlu lọ ló fi padà lọ́bẹ̀ ẹ rí i pé kò kéwú ní Egypt ọ wá lọ ó ní mo ti kéwú ńlẹ̀ wa ó ní ẹ wá tẹ̀sí mi ẹsẹ̀ sáàmù fún mi kò sẹ́ni ó ṣe bẹ́ẹ̀ rí inú èèyàn dúdú yà yìí wọ́n wá ṣe exam fún wọn wá paasi gbogbo ẹ̀ wọ́n wá fún wisamul ulumi wal funun wọ́n wá fún bẹ́ẹ̀ ẹ̀sùn ẹni ó tún ṣerú ẹ̀ òun lọ fà á tó fi jásí pé inú àwọn àfa ẹ wo Sheikh Jadal Haq Ali Jadal Haq àwọn tẹ́ fi ṣe Adam Awenu àwọn Mahamudu Shaltut àwọn tẹ́ fi ṣe Adam Awenu àwọn Qaradawi tó ń doni Sheikh Yusuf Qaradawi Sheikh Yusuf yọ̀dà fún ọ Sheikh Yusuf Qaradawi ẹ̀yin ma ọ tún dákọ̀ Sheikh Adam sínú tírà ọ sàlùtì báyìí níjọ Sheikh Adam kú tán àwọn Alárúbáwá ní bí ẹ bá ṣe pé ìlà kọ̀ọ̀kan tó kọ àwọn ọba jìbìrú ẹ̀ pa wọn làwọn ní àwọn wọn ní Sheikh Adam lóòótọ́ àmọ́ bàbá tó bí wọn òun ló ṣiṣẹ́ nì ó ṣiṣẹ́ nì ọwọ́ kálúwà ọbẹ̀ ọlọ́run nítorí mo fẹ́ kó fún mi ní àmì àmọ́ ìfá mi ti wá níyà yín Egypt mo ti fi ọba ń wá wá wọ́n ti rí báyìí ọmọ tí wọ́n rí wọ́n ti rí lọ òun mọ̀ fẹ́ òun lọ́lọ́run wá gbé sára wọn àtọ́ni lọ́wọ́ produce Mawlana Sheikh Adam àtọ́ni ẹ̀fọ́tọ̀ wa Nàìjíríà àmàrà ọmọ Nàìjíríà lọ́lọ́run fi sí. Qulubul awliya ila uyunun tara ma la yara ulibusiruna. bàbá wa àgbà ẹ̀sìn tó tọkọ Sheikh Adam ibi tẹ́ ti mọ̀ yìí kí material yìí kọ́ bàbá wa àgbà wa dọ̀dọ̀ Sheikh Adam ní markazi Sheikh Adam wa ni ẹ̀yin náà làfà wa gbogbo ntà akọ́dọ̀ yìí ni bàbá wa ẹ̀sìn wa ni Sheikh Adam gbogbo ògbà lọ́wọ́ máa parọ́ mọ́ mi ikú mi làfà rẹ̀ lóòótọ́ mo kọ́ lóòótọ́ àmọ́ ìmọ̀ tó ń lò yìí kì í ṣe mọ̀ tí mo kọ́ eléyìí ti kọjá ní tí mo fi mọ̀. wa ariwahu tatiru bi ghayri shakkin ila malakuti rabbil alamina. Sheikh Ahmad Mukhtar. Allahu hayatahu. ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì àfa Shazili àti Nakibul Ashraf Mawlana Nakibul Ashraf tàná Sheikh Abdullahi Salati àfa ńdálọ bọ́ọ̀rọ̀ wọn wá ní. ọyẹ ẹsọrú àfa Shazili ńjọ tó ti kú ẹsọrú ẹ ó dogun ọdún àtọdún márùn lónìí star rẹ sì ń bẹ ń ta kò kú àìmọye àfa àti ńlọgbà lẹ́yìn Shazili star wọn sì wọlé padà Shazili sì ń bẹ ń ta. Masha Allah. bẹ́ẹ̀ ni Sheikh Abdullahi Salati. Rahimahullah. tẹ́ ẹ bá wo àwọ̀ àfa Salati Sheikh Abdullahi Salati àwọ̀ wọn jọ àwọ̀ Morocco làbá ń dá ti bọ́rù ẹ̀. Masha Allah. torí ìsọ bí wọ́n ti bọ́rù ẹ̀ lánàá mọ́ abẹ́ náà ló jẹ́ ńlá yé àfa Shazili Senegal ni wọ́n ti bọ́rù wa. Qulubul awliya. kùlùbù máa ń bọ̀ wá. òun ló fà á nígbà tí wọ́n ń bẹ táwọn méjèèjì ń bẹ láyé
tọ́ba wa fẹ́ kí àfa Abdullahi Salati ṣé Abdullahi Salati tó bínà kí ibùtò ní bẹ́ẹ̀ bá wo ṣé Abdullahi Salati ẹ rí i pé àwọn wọn ní yàtọ̀ fáwọn tiwa níyà yìí ẹ bá ti ń wojú wọn àti gbogbo ẹ̀ Lárúbáwá tọ́ba wa fẹ́ kí Ṣéhù Salati wọ́n máa wá wípé ẹ kí Salati ẹ bá mi kí Salati ọmọ ǹdá aláwọ̀ Lárúbáwá ẹ kí Salati ẹ kí Salati ọmọ ǹdá Salati ọmọ ǹdá aláwọ̀ Lárúbáwá ẹ kí Salati. bàbá Salati nù tọ́ba díṣẹ́ Ṣáṣìlì tọ́ba aróhun tó jòkó lẹ̀ wọ́n wá wípé ẹ bá ń kí Ṣáṣìlì o ẹ bá ń kí Ṣáṣìlì ọmọ màndá aláwọ̀ Senegal ẹ kí Ṣáṣìlì. ẹ kí Ṣáṣìlì ẹ kí Ṣáṣìlì ọmọ màndá aláwọ̀ Senegal ẹ kí Ṣáṣìlì. ibi àfáàndá ti lọ lè gbà wọn nù àfáàndá ló ṣiṣẹ́ rẹ̀ òun ló ṣiṣẹ́ rẹ̀ ipe bí mo ti fẹ́ tọrọ wìláyà wọn nù irú wọn ò sí níyà yìí wọ́n gbé sára ń kálukú wọn fi bíúdì wọn wá wọ́n máa bọ́rò àmì dáadáa jẹ́ wá fún ṣáhídù kí n jùmọ̀ ìkì lẹ̀ tọ́rẹ́ lomi ó béèrè wípé kílẹ̀ rí ẹ̀ èmi sì máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀rí ẹ̀ tẹ́ fi mọ̀ pé wọ́n máa bọ́rò èèyàn lóòótọ́ wọ́n máa bọ́rò àmì ìgbà tí bàbá tó bí ànábì ń bẹ láyé Abdullahi tó bí ànábì tí wọ́n ń bọ̀ wá ìmálẹ̀ ànábì yẹn ìmálẹ̀ nùbúwà ni Ọlọ́run ti gbé sára Abdullahi tó jẹ́ bàbá rẹ̀ ìwà ń gbé kíbẹ̀ ìwà ń kọjá lọ́jọ́ kan ó wá rí arábìnrin kan ìbọ̀ arábìnrin náà arábìnrin wa pé Abdullahi bàbá tó bí ànábì pé kọ́ wá ó wá súnmọ́ obìnrin òun ní bó ti rí yìí òun wù mí òun fẹ́ kọ́ ọba òun wọlé kọ́ ọba òun sùn kọ́dà bọ́sẹ̀ kan Ọlọ́run sẹ́ máa yí pé bàbá rẹ̀ sì ní kèé ṣe mùsùlùmí ńgbà náà àbá wí pé ńgbà tó yá bóyá núrù ìsìlámù ń bẹ lára rẹ̀ àmọ́ ìmọ̀lẹ̀ tó sápamọ́ sára ẹ̀ obìnrin òun ti rí ó wá fẹ́ gbà nígbà wá yá Abdullahi wá ní òun ó fún un lésì ńgbà tó bá yá bàbá ànábì bá délé ọba lọ kọlu ìyá ńlá wa Àmìnà ọkọlù ìyá ńlá wa Àmìnà oyún bá dé ó wá padà lọ́dọ̀ obìnrin ni ìwọ obìnrin yìí ń tọ́ ọba mi sọ ń jọ́ sí wípé ó fẹ́ kémi àtìrí ọ lásìkò ó ní bisimilayi ọ̀ya obìnrin òun ní ọ̀ya kíni òun ò ṣe nǹkan kan mọ́ ntòun rí lára rẹ̀ tóun fi pè ọ́ òun ò rí ń bẹ̀ mọ́. ìmọ̀lẹ̀ ànábì lórí ọwọ́ afẹ́ bọ́ọ̀rù rẹ̀ sára tiẹ̀ tọ́ba jásí wípé ọba bóbìnrin òun sùn ń jọ́nà tóbìnrin òun bá jọ ọmọ China ànábì ó padà dọ́mọ China tóbìnrin òun bá jọ ọmọ Turkey ànábì ó máa jọ ọmọ Turkey bóbìnrin òun bá jọ ọmọ Senegal ànábì náà ó máa jọ ọmọ Senegal àmọ́ bàbá rẹ̀ ọ̀ya ọ̀fẹ́ yàtọ̀ ni lára bàbá ànábì ọ̀wá gbà ọwá fi sí ara ìyàwó rẹ̀ tóun náà ń jọ máa Mákà ló fi ànábì fi ń jọ máa Mákà sáàyì dínú tí wọ́n bá bí ọ wípé èsì ọ̀rọ̀ tátá yéé sọ wípé wọ́n máa yá àmì láti ìlú kan wá sí ìlú kan sáàhìdì rẹ̀ nù. Ṣéwù Ahmadu Mukhtar Ndé ọ̀rọ̀ mi ò ní ju báwọn náà lọ lónìí ọjọ́ ti lọ ni mo fẹ́ yá adélẹ̀ àmọ́jọ́ ti lọ Ọlọ́run ò ní fi ilẹ̀. Àmín. Alibarikola Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀dá tí ń bá ń bẹ níyà yín ẹ̀dá kun torí Ọlọ́run. Ẹ bá nàka ní sísè wa Ahmadu Mukhtar. Wákà ní dà. Tẹ̀m̀bá ti wá dá wákà náà ẹ̀mẹ́ta náà la dà. Tẹ̀m̀bá ti wá dá àtàyè ṣe ó jùmọ̀ ìkì lẹ̀. Gbogbo ètò tó kù á máa bá a lọ. Wájú ọ̀dọ̀ olólùfẹ́ mi mọ̀ wá. Ó ti yé báwọn ẹnu mọ sọ̀rọ̀ ase yìí gan mọ káàkó ni ntẹ bẹ lérí mi pọ̀ tí mo fẹ́ dalẹ̀ àmọ́ Ọlọ́run mujọ mi wá ntama wa ni pé Ṣéhù Ahmadu Mukhtar Ọlọ́run jẹ́ mi ogun Ṣéhù Ahmadu Mukhtar Ọlọ́run jẹ́ mi ogun pẹ̀lú àlàáfíà o àtàtì bọ̀tà rere. Lọ́lá Muhammadu lọ́lá Ṣéhù Tìjàní. Ṣéhù Ahmadu Mukhtar Ọlọ́run jẹ́ mi yógún. Ṣéhù Ahmadu Mukhtar Ọlọ́run jẹ́ mi yógún. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́lá Muhammadu lọ́lá Kùránì ọ̀rọ̀ Olúwa. Lọ́lá ẹni yóò gbé ni. Lọ́lá Ṣéhù Tìjàní. Ṣéhù Ahmadu Mukhtar Ọlọ́run
ọlọ́run jẹ́mi yóò gùn. Ṣéwù Ahmadu Mukutaru ọlọ́run jẹ́mi yóò gùn. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́lá Muhammadu lọ́lá Ṣéwù Tìjàníyà. Salimu min khisilal wal mulikati wa min. Salimu min khisilal wal mulikati wa min. Kulil masahibi rabbi bitijani. Ṣéwù Ahmadu Mukutaru ọlọ́run jẹ́mi yóò gùn. Ṣéwù Ahmadu Mukutaru ọlọ́run jẹ́mi yóò gùn. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́lá Muhammadu lọ́lá Ṣéwù Tìjàníyà. Wa naji abada min shari kulli ida. Wa naji abada min shari kulli ida. Bijahi Sheikhina Ahmada Tijani. Ṣéwù Ahmadu Mukutaru ọlọ́run jẹ́mi yóò gùn. Ṣéwù Ahmadu Mukutaru ọlọ́run jẹ́mi yóò gùn. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́lá Muhammadu lọ́lá Ṣéwù Tìjàníyà. Ahmadu Mukutaru Ali lórí. Ahmadu Mukutaru ọmọ alórí. Ahmadu Mukutaru alelore. Ahmadu Mukutaru alelore. Ọmọ Ṣéwù Burahima o Ali Bukhari. Ọmọ Habibu Marikazi Ali lórí. Mukutaru Alelore. Ahmadu Mukutaru ọmọ alore. ẹni bá ń fẹ́ Mukutaru aṣoríire. ẹni bá ń fẹ́ Mukutaru aṣoríire. ẹni bínú Mukutaru aṣeríbu. Ahmadu Mukutaru alelore. Ahmadu Mukutaru ọmọ alore. Allahumma ya man asahara al-jamila. Àmín. bàbá wa àgbà má fowó ra dé ló fún mi. bàbá náà wá sọ fún mi ńgbà bàbá náà ń bẹ láyé Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá náà wá sọ wípé gbogbo ntọ́ bá wù ọ́ tó o fẹ́ kọ́lọ́hún ó ṣe ni o fi tọrọ àmọ́ má ṣe fẹ́ ni tó o bá fẹ́ràn. Ọlọ́run wọlé àfẹ́ tí mo ní ṣiṣẹ́ èmi o Abdul Wasi waliyullah. Allahu hayatahu. èmi ẹ ṣe báyìí. èmi atasaturu wara al-ibra. èmi o kò sínú àdá tèmi. ọkọ sẹ́yìn abẹ́rẹ́. mujamala anala ujamilu ahadan. tí n bá ní báyàn ṣe ní bá ṣe. tí n bá sì báyàn ṣe ní bá ṣe. ẹni èmi bára mi lára rẹ̀ lèmi bá ṣe. èmi yẹn sì sọ àfa àti dẹ́yìn tán. ó gba àwọn akéwì mi rẹ̀. tí ó wà dẹ́yìn tí ó máa wí nǹkan mi lẹ́yìn ńgbọ̀ ọba kó mẹ́ta pé ó rí bí tá a lọ lẹ́ẹ̀kan wọn. ibi tí n bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní bóńtọ̀ ń ṣe bèlè tí rí nǹkan kan rẹ̀ tí ń sọ lẹ́yìn. ó ti yé torí ọ̀rọ̀ kan ọ̀kàmíláyà láti mọ̀ lè sọ. àmọ́ Sheikh Ahmad Mukhtar kọ́dà bẹ́ẹ̀ yẹn ọba máa yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá máa yín lónìí bí n bá ń bá yín jà tẹ́lẹ̀ ó yẹ kó parí ẹ̀ lónìí. bẹ́ẹ̀ni tọ́rẹ́ nìkan ò ní tọrọ kírun náà kọ̀ yìí náà kọ̀ àdìhì náà kọ̀tùnlá fil ardi fala tamazzuha bisu'i fayakhussakum azabun alim. kéèyàn oríru náà kọ̀ yìí lẹ̀ tí ń fún ọ̀pọ̀lọpọ̀ ulufun inú àwọn èèyàn àwọn masakin àwọn aitab àwọn aramila àwọn duafa àwọn fukara wọ́n wá kó wọn jọ láti máa fún wọn lóúnjẹ ẹni yìí tún wá ń ṣe fúnra rẹ̀ láti aago 12 ní tí ń ha níyàyín láì jòkólẹ̀ títí dìsín àbá wa rírí wá ń sọ fún mi wípé àfáà ní màá tún ha fún rẹ̀ látàárọ̀ náírà àfáà rírí sọ àmín ni o ọlọ́mọdé mi yọ wọlé àmín alibarikola Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. àbá wa rírí sọkọlá gbé ti sí wọn.
ọ̀tọ̀ òun ni wọ́n gba máìkì wọn sọ̀rọ̀ ambassador mi nu. ayakumullah. ẹ yóò bọ́ àdébí. sallallahu alayhi. kí bàbá àtàyè ṣe tó jókòó ẹ dákun torí ọlọ́run bá ti gbọ́ wá sí tẹ́lẹ̀ kíákíá ẹ yá náwó sáwọn náà ká ké bísímìlá iná àtẹ́nẹ́ kankan. gbogbo ọjọ́ tí ayé bá ń jẹ́ ayé tí bàbá ń jẹ́ gbà ọlọ́run má jà fi bàbá àtàyè ṣe sí ẹ ṣe àwátì. àmín. lisanu àwọn àfa àwọn ẹni ọlọ́run rèé asaduli wa izina rèé ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ògo fún wa. allahumma amin. bisimilah ilé ilafi. bisimilahi rahman rahim la ilafi quraish ilafihim rihlata sita'i wa sayf falyabudu rabb hadha albayt alladhi at'amahum min ju'i wa amanahum min bàbá wa khawf. dẹnu mọ ẹyà mọ ní àṣẹ ara kan lẹ́ẹ̀kan àmọ́ àti ike àbí bẹ́ẹ̀ kọ́ ẹ yóò jọ wá ṣiṣẹ́ fèmí àti bàbá náà nù ni masha tó yẹ allah. pé mọ ní àṣẹ ara ló ń wá sókò tèmi náà ó yá bisimilayi alahumma ya azara alijamila. وستر القبيحة لم يعكس بالجريرة ولم يهدم السترة ويا عظيم العفو ويا سنة التجاوز ويا واسع المغفرة ويا سامع كل نجوى ويا منتهى كل تقوى ويا كريم الصفو ويا عظيم المن ويا مقل العسرات يا مدري يا بنا قبل يا ربي ويا سيدي ويا مولاي أسألك أن لا تشوي خلقتي ببلاه الدنيا ولا بأساب النار ولا اللهم آمين. آمين. bàbá àtàyè ṣe láti lọ ni bàbá ti wá owó kò ná wọn látọ̀dọ̀ Muhammadu Rasulullah lápapọ̀ oúnjẹ ànábì náà ni owó 200,000 naira lẹ́yìn bẹ́ẹ̀ àpò rẹ̀ sí 50 kg kan fún bàbá àtàyè ṣe lẹ́yìn bẹ́ẹ̀ àpò gàrí 50 kg kan kí bàbá ó fi ṣe Ramadan ọdún yìí èyí ń wà lẹ́gbẹ̀ẹ́ kan báwọn wọ́n rí pé gbàtí bàbá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan wọ́n ní ètò tó bá tún kù àjọ máa ṣe lọ wọ́n á ṣẹ́wọ́ sí kàmáńdà nísìnyí tó kù yìí bàbá àtàyè ṣe ni àjọ pin fáwọn kọ̀ọ̀kan díẹ̀ nù wọn kí ọwọ́ bàbá àtàyè ṣe náà débẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àǹkárá tuntun tún wà rẹpẹtẹ o fún àwọn èèyàn ní ọdún tó lọ nígbà tá a kí ìdì tán ẹrú ọlọ́nkà wa bá mi obìnrin ni kò pọ̀ tó wáyà bí anyway jẹ́ ń dá sọ ní mo fẹ́ sọ o ìmọ̀ nkú bá kún ní àwọn àǹkárá kan wà tó jẹ́ àǹkárá tuntun àwọn pa àwọn Kampala kan bẹ tó yá sí pé àánìkẹ́ kó fún àwọn ṣe ìdáná ní ilé yòówù ànẹ́bí ibi tá a máa ń fi aṣọ kọ́ọ̀rì kí ẹ tó dé bàbá wọn ti bò ó tán ìmọ̀ àwọn ẹ̀fà yọ̀ mẹ́ àá parí lọ́dún tó lọ ọmọbìnrin kan wá bá mi ní jídì akínrùntàn ni ó ní ṣéwù ṣéwù mo ní náà ó ní ẹ̀mọ́ mi mo ní ìmọ̀ ó ní ẹ̀wù àkáàdẹ̀ wọ lọ́rùn mi ní jọ́tà àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀dọ̀ yín lòun ti mú òun lòun wọ̀ wá yídì lẹ́nìí. Allahu akbar. ẹ bá ń kí Ọlọ́run dáadáa. Allahu akbar. àǹkárá ẹ̀dẹ̀ tuntun lọ́rùn rẹ̀ ń tòótọ́ nítorí yẹn ni mo sọ ní bàbá ìfẹ́ ṣe báyẹn mo sọ fáwọn èèyàn àwọn aṣọ kan bẹ tí ó jẹ́ sí pé wọ́n ti wọ̀ lẹ́ẹ̀mejì ẹlòmíì onífàárí ni kèésì ṣe fàárí lọ́dọ̀ ẹlòmíì ìyá ló kà á kún kó wọ́n sọ kan lẹ́ẹ̀mejì mo nílò àwọn aṣọ yẹn kó wá fáwọn ẹrù Ọlọ́run tí wọ́n wọ̀ òun ló wọ̀ lọ yídì ní ọdún tó lọ bẹ́ẹ̀ làwọn yẹn ti wá mú lọ́dún yìí náà so bàbá wa táyé ṣe àti fáwọn àgẹ́ ní nọ́mbà nísìn gbogbo ẹ̀yin tí nọ́mbà ń bẹ lọ́dọ̀ yín láti róòlù wájú tó o bá ti kó lórí àga rẹ ọ̀sẹ̀rẹ̀ rẹ mú sí ìbànú àbí bẹ́ẹ̀ kọ́ so èyí tó wà nílẹ̀ yìí tó gbogbo wa ṣẹ́túrí wọ́n ti tún ti àwọn kan mẹ́ta tàbá tún ṣe é tán tó bá ṣẹ́kù àtúnika tó kù tó ń ṣe kíni kó wọlé lẹ́yìn tí bàbá wa táyé ṣe báyìí tán kọ̀mándà ó bẹ̀rẹ̀ tó lẹ́yìn kí kọ̀mándà ó ti dé láti àárọ̀ àmọ́ kádàrá Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà tí kọ̀mándà bá ń wí lọ báwọn àwa ó kọ́kọ́ máa bọ́ síbẹ̀ a máa gba nọ́mbà lọ́dọ̀ àwọn tá a fún àwọn bàbá táyé ṣe ó sì máa gbé ìrẹsì lé wọn ní ọwọ́ masha Allah tùràrẹ́ rẹ o àsìkò iṣẹ́ ti dé èlò 300 bismillah. ṣàròjù olóore abẹ́ orí ẹ̀ jájọ́ kí ṣàròjù olóore abẹ́ orí ẹ̀ báwa kí. àṣẹ́kì Ahmadu Alimukunta bàbá kọ́lọ́hún sọ bàbá kọ́lá ayé ọmọdé ògùn lábẹ́bẹ́ kọ́lọ́hún ṣọ́yìn. olórin àgbáyé kọ́mándà alẹ́ àdàbí ọmọ Ìlọrin
nítorí bàbá mi Sheikh Ahmadu Al-Mukuta. ẹ̀múrú ẹ̀ wá kárí.